ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó ti tẹ ọmọdékùnrin kan tó gún ọ̀rẹ́bìnrin rẹ̀ ní ọ̀bẹ pa ní ìpínlẹ̀ Èkó ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti kéde wọ́n sì ti ké gbàǹjarè wípé ọwọ́ àwọn ti tẹ ọmọdékùnrin ìyẹn ọ̀daràn tó gún ọ̀rẹ́bìnrin rẹ̀ ní ọ̀bẹ pa ní ìpínlẹ̀ Èkó. Ọmọ ọdún 21 ni ọ̀rẹ́bìnrin yìí nígbà tí ó gún ní ọ̀bẹ pa. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó kéde wípé ọwọ́ àwọn tẹ arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kìlábò. Ó sì ti jẹ́wọ́ fún àwọn wípé lóòótọ́ ni òun gún ọ̀rẹ́bìnrin òun ní ọ̀bẹ pa. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀. Ó ní èdè àìyedè ló wáyé láàrin àwọn àti wípé owó tabua ni òun gbé fún ọ̀rẹ́bìnrin yìí, ṣùgbọ́n ó kọ̀ láti gbọ́ ọ̀rọ̀ sí òun lẹ́nu. Gẹ́gẹ́ bí ohun tó sọ lórí Instagram rẹ̀, ó ní èdè àìyedè kan ló wáyé láàrin àwọn méjèèjì tí òun sì gún ní ọ̀bẹ pa. Kìlábò sọ lójú òpó náà pé òun yóò jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá tí wọ́n bá wá mú òun, ṣùgbọ́n lẹ́yìn ọ̀ṣọ́kà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n kàn sí arákùnrin yìí níbi tó sá pamọ́ sí, wọ́n sì fi gbòòrò òfin gbé e. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin ó ní ọjọ́ 11 oṣù karùn-ún òun ni ìyá olóògbé kọ́kọ́ kàn sí àgọ́ àwọn ọlọ́pàá tó sì sọ wípé òun ò rí ọmọ òun mọ́. Ṣùgbọ́n ní kété tí àwọn ọlọ́pàá gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí fimúfínlẹ̀ káàkiri kó tó di wípé àwọn ọlọ́pàá kan tó ń wà ní agbègbè Àjá ni wọ́n ta wọ́n lólobó wípé inú ilé tí arábìnrin yìí ń gbé òun ní Ọ̀rà Estate ní ìpínlẹ̀ Èkó ní àdúgbò Àjá. Wọ́n ní ọmọ ọdún 19 yìí òun ló ní Mercedes-Benz O30 tó jẹ́ titi olóògbé, ṣùgbọ́n inú ilé tó ń gbé ó wà ní títì pa gbaingbain. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọn ò bẹ̀sùbẹ̀gbà wọ́n já yàrá yìí, níbẹ̀ ni wọ́n ti bá òkú ọmọdébìnrin yìí tó sùn kalẹ̀ tí ò lè dìde mọ́. Ìkúnlẹ̀ abiyamọ o. Wọ́n rí ìwé kan tí wọ́n kọ ti òkú náà lẹ́gbẹ̀ẹ́, níbẹ̀ ni wọ́n ti rí wípé ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ àfẹ́sọ́nà tó jẹ́ ọkọ ọmọdébìnrin yìí òun ló gún ní ọ̀bẹ pa nítorí èdè àìyedè tó wà láàrin wọn. Ẹ̀yin ọmọdébìnrin ẹ máa ṣọ́ra o, nítorí owó àwọn ọ̀rẹ́bìnrin àti ọ̀rẹ́kùnrin wọ́n gún ọ̀rẹ́bìnrin wọn ní ọ̀bẹ pa ní ìpínlẹ̀ Èkó.